ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe wà ṣàlàáfíà lẹ́wà ẹ kú déédéé wòyí o. Gist èní tún lágbára o. Wọ́n ní Tóbi. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Tóbi sáàvù kábíyèsí ní divorce paper. Èyí tí mo tún gbọ́ nìyí o, ó tún yà mí lẹ́nu o. Kábíyèsí gan inú wọn á dùn ipò sáàvù divorce paper. Kábíyèsí tó yẹ pé ohun abẹ́ ṣe máa kúrò ní palace lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́lẹ̀. Ṣé ẹ mọ̀ pé. Ó ń yà mí lẹ́nu ṣé lóòótọ́ òun ni Tóbi ó sáàvù kábíyèsí ní divorce paper ẹ̀yin èèyàn lé. So allegedly nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ̀ ń gbọ́ mi o. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé dáadáa ni mo bá yín? Ṣàlàáfíà ni gbogbo ilé wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi o. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Ààbò Ọlọ́run á dájú lórí yín o. Ní agbára Ọlọ́run. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics and everything tó bá ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó jẹ́ pé ó lè ṣe wá láǹfààní. Ẹ̀yin èèyàn lé. Bí a máa ṣe gbọ́, wọ́n mà ní Tóbi, wọ́n mà ló serve kábíyèsí ní divorce paper. Ṣé lóòótọ́ ni àbírọ́? Torí ẹ mọ̀ nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. So I'm not sure about it. But everybody has been saying it on social media. But tó bá jẹ́ pé lóòótọ́ ni o, ni Tóbi serve kábíyèsí ní divorce paper, ó bẹ́tà. Wàláì inú kábíyèsí máa dùn. Ó bẹ́tà. Because ọmọ kékeré ara ẹni ẹ̀ nà. Kí la fẹ́ sọ wípé òun enjoy inú palace yẹn. Wọ́n ní gbogbo wọn, wọ́n ní wọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé àwọn náà fẹ́ kábíyèsí. Wọ́n máa control kábíyèsí, wọ́n máa sọ̀rọ̀. Wọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé àwọn náà fẹ́ kábíyèsí. Báwo lọkùnrin ọkọ yín á ṣe sọ fún yín kẹ́ ẹ lọ ra lé? Tí ẹ̀ ní dáhùn. Ẹni tó ní palace tó nílé, ó ti dé, ó fẹ́ wọnú ilé ẹ̀. Gbogbo yín takú ẹ̀ fẹ́ kúrò ńbẹ̀. I just don't understand. Wọ́n ní kẹ́ ẹ lọ ra lé, ẹ takú ẹ̀ ra lé. Wọ́n wá lóun serve divorce paper. In fact bó ṣe serve divorce paper yẹn tó bá yẹ pé lóòótọ́ ló serve divorce paper yẹn ó pè ẹ́. Ó pè ẹ́ because kí ni wàá lè rìn wàá yan. Ó mọ̀ pé wọ́n tẹ́lẹ̀ ọmọ orí ìrìn ni ẹ̀ nà. So wàá lè mú gbogbo ègo ẹ̀ wàá tún fò. Wàá tún gbogbo ègo ẹ̀ fò. Because I just don't understand. Ẹ kàn wá nù palace yẹn ni no enjoyment nothing. Kábíyèsí ní kẹ́ ẹ ṣe nǹkan tó máa dùn máwọn irọ́ ni ẹ̀ ní ṣe. Nǹkan míì tán rán yín lẹ máa ṣe kiri. Kábíyèsí pé gbogbo àwọn fámílì wọn jọ, gbogbo àwọn fámílì wọn. Wọ́n sọ fún wọn, àwọn máa gba bride pride táwọn san àwọn máa gbà padà nítorí pé àwọn ní kán lọ ra lé wọn ò lọ, wọ́n takú. Especially ìwọ Tóbi náà. Ó mọ̀ gbà tí kábíyèsí ti ń sọ fún ẹ kó lọ ra lé. I want to stay in the palace. I want to stay in the palace. You want to stay in the palace. Ṣọ́rọ̀ you want to stay in the palace ni. Wàláì bó ṣe divorce yẹn ó bẹ́tà. Ẹ̀yin èèyàn wa, wọ́n lọ serve divorce paper nítorí Queen Naomi. Ṣé kábíyèsí kíá ni? Wọ́n ti ní bẹ́ẹ̀ ṣe wọnú palace yẹn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ máa kẹ́rù yín lẹ máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Because àyanjúràn lẹ wá dénú palace. Àyanjúràn. Ẹ rí ilé ọlá, ẹ torí bọ̀. Ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ nǹkan tójú ẹ̀ ń rí. Ẹ mọ nǹkan tójú ẹ̀ ń rí. Ẹni ẹlẹ́ni. Bó ń jìyà, bó ń gbádùn ẹ mọ̀ nítorí pé ó quiet, ó ní sùúrù. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Gbogbo yín lẹ máa lẹ́ lóyún. Tó bá ti tó bí oṣù 5, ẹ máa ní ẹ ní miscarriage. Tó bá ti tó bí oṣù 3, ẹ máa ní ẹ ní miscarriage. Báwo ni ò ṣe ní sún kábíyèsí? Ó ti ń lọ over 1 year ní ìsìn tó ti fẹ́ gbogbo yín. Miscarriage lẹ ń sọ fún kábíyèsí. Tó bá dẹ̀ jẹ́ pé Queen Naomi wà nù palace yẹn, wọ́n á ti bímọ létadé ní káwò. Bóyá ọmọ yẹn gan á ti fẹ́ gbàbúrò bá. Ẹ takú sí palace èyí kẹ́ ẹ lọ ra lé ẹ jókòó síbẹ̀. Kí ló dé? Ẹ dẹ̀ fẹ́ kí inú kábíyèsí máa dùn. Báwo ni inú kábíyèsí ṣe máa dùn? Èmi ò mọ̀ bóyá lóòótọ́ ló serve divorce paper nǹkan tá a gbọ́ ni. A dẹ̀ gbúdọ̀ torchlight sí. Tó bá jẹ́ lóòótọ́ ló serve divorce paper o,
bí wọ́n ṣe sọ lórí social media ó bẹ́tà. Ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ pé ò serve divorce paper tó jẹ́ pé allege ni, ó wà okay. Ṣùgbọ́n lọ ra lé so that inú kábíyèsí á fi yọ sí ẹ. Èèyàn sọ fún yín everyday òun fẹ́ mú ìyàwó òun padà wá sínú palace àtọmọ òun. Ṣé bí orí adé ṣe wà yẹn, ṣé ó dáa kó máa sùn ta? Tó bá ṣe ẹ̀yin lẹ́bí tadé ni káwò ṣẹ́nu yín á dùn. Ẹ fi ọ̀rọ̀ ẹ fi rora yín wò náà. Kò kúkú ṣe pé ọmọ kan lẹ gbé dání tẹ̀ ń tọ́ nínú palace. Tó bá yẹ pé gbọ́mọ dání ní ìṣẹ̀lẹ̀ nítorí ọmọ yín ẹ̀ fẹ́ lọ, bọ̀ kò sọ́mọ kò sí anything. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Nǹkan tí kábíyèsí tójú wọn rí pẹ̀lú àwọn olórí yìí kì í ṣe nǹkan kékeré. Especially Mariam àti Ashley àti Tobi àti Ronke. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò. Tobi ò bá tiẹ̀ má gbọ́ kábíyèsí lẹ́nu rárá. Ṣé o mọ̀ pé àwọn ò kí ń sọ̀rọ̀ ń pẹ́ rárá because kí ni o ò bá Queen Naomi fa wàhálà. Ṣùgbọ́n èyí tán ní kó lọ ra lé tó ta Queen ni òye mi. Ó ní ò fẹ́ fi ọkọ ẹ sílẹ̀, ò fẹ́ kúrò nínú palace. Kí ni big deal? Ìgbà yẹn gan ló máa gbádùn jù tó bá wà ń tà because kábíyèsí á máa yọjú sí ẹ nà. Wọ́n máa wá sọ́dọ̀ ẹ. Ọlọ́run á ṣàánú ẹ o. Bá ṣe gbọ́ gist kan náà nìyẹn tán ní o lọ lé babaláwo. Kí ló ń wá kiri? Kò tiẹ̀ yẹ kó jẹ́wọ́. Kò yẹ kó jẹ́wọ́ o. Honestly, o ní ìdí gbogbo nǹkan tó fẹ́ máa ṣe yẹn. But Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ẹ o. Nǹkan tó bá feel pé ó máa make ẹ happy, do it. Because bá a ṣe sọ alleged information ni àmọ́ bóyá lóòótọ́ ló serve divorce paper, but tó bá jẹ́ pé lóòótọ́ ló serve divorce paper ó better. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí, á fún wọn ní ìmọ̀ àti òye láti fi yanjú gbogbo ọ̀rọ̀ yìí because mo mọ̀ pé kábíyèsí really fẹ́ ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn kó máa ṣe bọ́n ṣe ń ṣe. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, ṣókí lọ bẹ̀ oge. Èmi ọmọ yín Máṣọlá ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe òkè ló máa lọ, kò ní lọ ìsàlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.